nínú àwọn ọ̀rọ̀ burúkú tó tún gbé káàkiri ó ní wípé àwọn ọ̀tá alé wọ́n ń sọ, àwọn ọ̀tá àta wọ́n ń sọ, kódà lélẹ́yìí èyí tí ó pèrè ní Jamiu yẹn, Jamiu Adégúnwà yẹn. Fọ́nrán yìí, ẹ wo fídíò tí mo gbé wá fún yín. Àwọn àfáà wa ti sọ̀rọ̀, wọ́n ní ẹ lè máa fẹ́ àwọn ọmọ láti age of 6 years pé kò sóhun tó burú ń bẹ̀. Ẹ wo oríṣiríṣi nǹkan là á gbọ́ lẹ́nu àwọn àfáà ilẹ̀ Yorùbá, kò sóhun tá ò ní gbọ́ lẹ́nu yín o, ṣùgbọ́n lélẹ̀ tá a kẹsẹ̀ sí yìí, a ti kẹsẹ̀ sódò, a ò gbọ́dọ̀ máa kígbe òtútù. Etí yín á gbọ́, ojú yín á rí èèmọ̀ lórí social media yìí. Bẹ́ẹ̀ ni mo sọ, ó ti lé ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọdún tẹ́ ti ń balẹ̀ Yorùbá jẹ́ pẹ̀lú ọ̀rọ̀ kàbìtì tó ń jáde lẹ́nu yín nítorí ẹ̀sìn òfò tẹ́ ń ṣe. Ṣùgbọ́n lélẹ̀ tó wà ńlẹ̀ yìí, ṣé mo gbé fún MS Baba àti Allah Wife olówó Èkó àkọ́bí ọlọ́ba, mo kí gbogbo yín pápátá. Ẹ wo, ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ nǹkan tí àfáà yìí sọ. Ẹgbọ́n tó ń fọ̀ lẹ́nu o, ṣé ọ̀rọ̀ ìṣómù làákàyè wá ohun tó bá ṣe rí lójú yín bó bá ṣe rí létí káàkiri ó ní wípé àwọn ọ̀tá alé wọ́n ń sọ, àwọn ọ̀tá àta wọ́n ń sọ, kódà lélẹ́yìí èyí tí ó pèrè ní Jamiu yẹn, Jamiu Adégúnwà yẹn, wọn àti àwọn kèfèrí, àwọn ọlẹ́bọ, wọ́n jọ parapọ̀, wọ́n fẹnu kò lórí wípé Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ó fẹ́ Aisha lọ́mọ kékeré, ó fi Aisha lọ́mọ kékeré pé Ànábì wàá fọmọ kékeré tó dáa kéèyàn mọ fọmọ kékeré, la ilaha illallah Muhammad rasul. Ẹ mọ̀ tí problem tó wà ń bẹ, ẹni tó bá tako walau hadithan wahidan aw ayatan wahida, kódà kó jẹ́ hadith ẹyọ kan, alhadithu thabitu sahih, hadith tó lálàáfíà tí ìtumọ̀ rẹ̀ lọ straight, tí ó sì kankan tó mú wa, tí ò ní di tàwílù kankan, ẹni tó bá takò àbótakò áyà tó yẹ pé áyà ẹ̀ qat'iyya ní tẹ́lẹ̀tẹ́lẹ̀, dàlálà rẹ̀ náà tó wá jẹ́ qat'iyya, ó wá lọ takò, yóò di kèfèrí straight ni. Àwọn kèfèrí, àwọn Solomon, àwọn Jamiu, àwọn gbogbo àwọn ẹni tó ń dá wàhálà lẹ̀ yìí, ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ mùsùlùmí, ẹ̀yin ká kó ṣọ́ra, ẹ̀yin ká kó ṣọ́ra. Àfẹ́ ọmọ kékeré, àfẹ́ ọmọ kékeré, ní nǹkan tó gbé Allah gẹ́gẹ́ ló ṣe lófin fún rẹ̀, nǹkan tí Ànábì ṣe ẹ̀dẹ̀ ń fẹ́nu àgàn, ẹ̀dẹ̀ ń fi kàn. Hadithun muttafaqun alayhi, hadith tó yẹ pé Imam Bukhari gbà wá, Imam Muslim gbà wá, Imam Abu Dawud gbà wá, àtà Imam Nasa'i gan gbà wá, hadithun sahih, hadith tó lálàáfíà tí ó sì kankan tó mú. Èèmọ̀ tó tún wá ń bẹ̀rẹ̀ o, màá ṣàlàyé hadith yẹn o, èyí tí màá wá sọ parí ẹ̀ wallahi yóò sọ kẹ́ everybody. Mo ń sọ fún yín pé àwọn ẹni ò gba Quran gbọ́, ẹ̀yin ṣe iyèméjì sí, wọn ò gba Quran gbọ́ sẹ́ẹ̀, gbogbo tó ń fa yóò wà ní Quran fa. Zawaju sagira, ká fi ọmọ kékeré, ìgbà tó tọ́nú ẹ̀sìn wa nínà, tóbi ẹ̀ bá ti fara mọ́ kí ni problem. Màá ṣe àlàyé Aisha gangan fúnra rẹ̀ tánàbí ìfẹ́, òun gẹ́gẹ́ ni sahibatu shad, òun gẹ́gẹ́ ló gba ọ̀rọ̀ yìí wá fúnra rẹ̀, ẹni tó ní ọ̀rọ̀ náà ló sọ̀rọ̀ fúnra rẹ̀. Ó wà ní Bukhari, ó wà ní Muslim o, ó wà ní Nasa'i, ó wà ní Abu Dawud, ó wà ní bòmí o. Aisha gangan lámẹ́lẹ̀ fúnra ara rẹ̀, ó ní tazawwajani nabiyyu sallallahu alayhi wa alihi wa sallam, ó ní Ànábì ìfẹ́ mi. Ta ní sọ̀rọ̀ ìjàmá? Aisha. Ó ní tazawwajani nabiyyu sallallahu alayhi wa alihi wa sallam, ó ní Ànábì ìfẹ́ mi wa ana bintu 6 sinin, nígbà tí mo wà lọ́mọ ọdún 6. Aisha gẹ́gẹ́ fúnra ẹ̀, kìí ṣe pé sáàbí kan ló gbà wá,
kìí ṣe pé ẹnìkan ló sọ̀tàn yẹn, kìí ṣe pé ẹnìkan ló sọ anything. Ta ló ń sọ̀rọ̀ fúnra ẹ̀? Aisha, òun gẹ́gẹ́ ni sahibatul haditha, òun gẹ́gẹ́ lẹ́ni tó ní ọ̀rọ̀, òun ni sahibatul amr, òun ni sahibatul sha'an. Aisha gẹ́gẹ́ ló lọ́rọ̀ fúnra ẹ̀. Ó ní tazawwajani nabiyyu sallallahu alaihi wasallam wa ana bintu sinnin wa ana bintu sitti sinin. Ó ní ànábì ìfẹ́ ìmí Aisha, ó wà lọ́mọdún mélòó? Ọmọdún 6. Ó ní wa bana bi wa ana bintu 9 sinin. Ànábì padà wá wọlé tì mí gẹ́gẹ́ bí ọkùnrin tí máa ń wọlé tì obìnrin. Wa ana bintu 9 sinin. Nígbà tí mo pọ̀ ọmọ ọdún 9. Ọdún mélòó ló wà ní dábàá láàrin méjèèjì? Ọdún 3. Ó ṣe ákídù rẹ̀ tá à ń pè ní oyìgì. Ó lọ kọ̀tọ́ bá bàbá rẹ̀, ó bá bàbá rẹ̀ sọ̀rọ̀ pé òun fẹ́ fẹ́ Aisha lọ́mọdún mélòó? Ọmọ ọdún 6. Ó ní wa bana bi wa ana bintu 9 sinin. Ànábì dẹ̀ padà wọlé tì mí gẹ́gẹ́ bí lọ́kọláya lọ́mọdún mélòó? Ọmọ ọdún 9. Hadithu yìí kò sí nǹkankan tó mú rárá, kò sí anything tó mú, kò lè síbi tẹ́ fẹ́ yí sí. Èyí lásán báyìí ẹ̀dí kèfèrí ni, kò sí ọgbọ́n tẹ́lẹ̀ dá. Ẹ wá ń fi ìròrí àwọn ti sẹ́yìn, ó fẹ́ mọ́ kékeré, ẹ̀ ń fi ń wo òfin tí Allah subhanahu wa ta'ala. Ṣé ẹ̀yin antum a'lamu amillah? Ṣé Allah ni ó ṣòfin ni àbẹ́yìn? Ṣé Allah tó dá Aisha tó dé mi tó dá wọ ló ní òfin ni àbáwa? Kí ló kàn yín bẹ́ẹ̀? Ànábì fẹ́ ọmọ yìí kéré, ànábì náà, ànábì yín tẹ̀ ń tẹ̀lé, ó fi ọmọ yìí kéré, la ilaha illallah Muhammadur Rasulullah. Ẹ̀dẹ̀ ń fi ẹ̀sùn, àbùkù, àléébù, ẹ fi ń kan hadith ànábì, ẹ fi ń kan ànábì, ẹ fi ń kan Aisha, ẹ ń fi kan Allah gẹ́gẹ́ tó ṣòfin yẹn. Ẹ̀yin mùsùlùmí tẹ́ wà lórí TikTok tẹ́ ń ṣeré déédéé yẹn, wallahi àánú ń ṣe mí. Èmi ò kí ń tàn yẹn omi ìmọ̀ yẹn tàn ó, mo ṣe wáyé, mò ń lọ jẹ́jẹ́ tèmi ni. Àánú yìí ṣe mí láwọn tẹ́ lọ tòtì lórí àwọn Jamiu Adékúnwà, àwọn Solomon, àwọn MS àbíkílẹ̀ ń pè bọ̀ bàbá kan báyìí, tẹ́ tòtì yẹn tẹ́ ń ṣe déédéé, wallahi àánú yìí ṣe mí. Èyí tó bá jẹ́, èmi ò sọ àwọn tó di kèfèrí tẹ́lẹ̀, ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí yẹn, àánú yìí ṣe mí. Àánú yìí ṣe mí gan o. Èèwọ̀ ni a gbọ́dọ̀ tako àyà Quran, èèwọ̀ ni a gbọ́dọ̀ tako hadisi. Hadisi tó clear, ẹ dákun kí ni ṣé eléyìí nídìí ó nídìí ká mọ wá túmọ̀ káàkiri. Tazawwajani nabiyyu sallallahu alaihi wasallam wa ana bintu kíni 6 sinin. Ànábì fẹ́ mi, mo wà lọ́mọdún mélòó? 6. Wa bana bi wa ana bintu 9 sinin. Ó dẹ̀ súnmọ́ mi, mo wà lọ́mọdún mélòó? 9. Kí ni wàhálà bí eléyìí nìsín? Sẹ́yìn lẹ́fẹ́ sòfin fún Allah ni àbálọ́ ní ó sòfin fún yín. Afala ya'lamu man khalaqa wa huwa al-latiful khabir. Tó nǹkan ló mọ̀ wá ni. Ẹ̀dẹ́ ṣé òfin tẹ́yìn ṣe àti ìròrí yín pé àlefẹ́ ọmọ kékeré sóhun láàmú ni àbí Allah subhanahu wa ta'ala tó dá gbogbo ilé ayé àti gbogbo tí mẹ́mẹ́ tó sòfin fún rẹ̀. Ó ní òfin tó pọ̀ tó ṣe náà. Ó kè ìgbà tó sòfin fáwọn ọkùnrin, ìgbà àlefẹ́yàwó 2, 3, 4 ńkọ́. Ó dẹ̀ sòfin fáwọn obìnrin, wọn bí yín dá ẹ gbọ́dọ̀ fẹ́ ju ọkọ kan lọ. Kí lẹ fẹ́ sọ lórí yẹn? Ṣé wàá pè lábòsí ni? Àbòsí kọ́ òfin Allah ni. Ó sòfin fáwọn ọkùnrin, mo lè fẹ́ yàwó kan kí n tún wò hàn, kí n tún fẹ́ méjì, kí n tún wò hàn, kí n tún fẹ́ kẹta, kí n tún wò hàrà, kí n tún fẹ́ kẹrin. Wọn àbí ìyàwó yẹn dáa kó lóun náà fẹ́ lọ wo tòun náà fẹ́ fẹ́ ọkọ 2, 3 lẹ́ẹ̀kan náà kò tó bẹ́ẹ̀. Tó bá pè ní àbòsí àbí tó sọ pé ìdájọ́ Allah yẹn ò dáa, yóò dẹ̀ di kèfèrí. Dhalika bi annahum karihu ma anzala Allah fa ahbata a'malahum. Tẹ́ bá ti kórìíra nǹkan tí Allah sọ kalẹ̀ tó ṣe lófin, Allah ní òun bá gbogbo sẹ́tẹ̀ ṣe jẹ́. Èmi ò bá wọn Solomon Jamiu, èmi ò bá wọn sọ̀rọ̀ o. Ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí tẹ́ lọ ń takú tì wọ́n lórí TikTok kankan yẹn, tẹ́jọ́ ń ṣe yàmàyàmà ń bẹ̀, ta ló lè yanjú ẹ̀, káfà bọ́ síta, ànábì ó fẹ́ yàwó lọ́mọ ọdún, ìgbà tó wá fẹ́ ńkọ́? Ṣé Allah ò rí ìgbà tó fẹ́ ni? Ṣé ànábì ò mẹ̀sìn ni? Aisha gangan sọ nǹkan rẹ̀. Aisha ò sọ̀rọ̀ ipe kí ló dé ànábì ìfẹ́ wọn. Bàbá tó bí ò sọ̀rọ̀, kí ló kọ bàbá rẹ̀? Abubakar kò sọ̀rọ̀. Màmá rẹ̀ náà Ummu Ruman
tó jẹ́ màmá Aisha kò sọ̀rọ̀, òun náà fọwọ́ sí. Ẹ dákun kí ni tí ọba tó wà ń sánmà òun náà sọ̀rọ̀, ó sáàrá ànábì kò sọ̀rọ̀ síta pé ọ̀gọ́ ànábì ìṣekúṣe ló ṣe o, kò sọ̀rọ̀, Allah náà fọwọ́ sí. Bàbá rẹ̀ ò sọ̀rọ̀, màmá rẹ̀ ò sọ̀rọ̀, ànábì ò sọ̀rọ̀. Àwọn tí wọ́n jọ wà nílùú níjọ́ náà lọ́hùn, kódà tó fi máwọn kèfèrí táwọn náà mọ̀ sí ìṣẹ̀lẹ̀ yẹn, kò sí ẹnì kankan ní wọn tó sọ̀rọ̀ tó takò ànábì lórí iṣẹ́ yẹn, torí pé nǹkan tó jẹ́ nǹkan tó gbajúmọ̀ ní jẹ̀zírọ̀, ní arúdù jẹ̀zírọ̀ ńgbà náà ní Jaziratul Arab. Jaziratul Arab yẹn ni erékùṣù ilẹ̀ Lárúbáwá tánàbí gbé, torí pé ilẹ̀ yẹn ilẹ̀ ooru ni, ilẹ̀ tí máa ń gbóná ni, àwọn obìnrin wọn tètè máa ń develop. Tẹ́ bá rí ọmọ 6 years wọn ẹ rò bí ọmọ 15 years wà ní. bíyà ìlú ẹnìkọ̀ọ̀kan yàtọ̀ síra wọn náà. Ó kè ń ṣe lápèjúwe ẹwà àwọn ọmọ òyìnbó, ẹwà àwọn ọmọ títí wá ń bíbà, wọ́n yàtọ̀ àbí wọ́n yàtọ̀? Wọ́n yàtọ̀ náà ní bọ́n ṣe ń develop. Ẹ mú ọmọ òyìnbó 10 years jáde, kẹ mú ọmọ òyìnbó àwa jáde bíbà. Àtà tó kéèjì ẹ̀kọ́ tẹ̀ nídìílẹ̀ ilẹ̀ òyìnbó, àwọn Ìgbò yẹn, ẹ mú ọmọ 10 years wọn jáde lóbìnrin, kẹ mú ọmọ 10 years àwa Yorùbá jáde, ẹ wo yàtọ̀. Ìgbò lásán. Bíyà ìlú ilẹ̀ ó yàtọ̀ síra wọn náà. Bẹ́ẹ̀ ká kú ṣe ń develop ó yàtọ̀, according to bí ẹni kálukú agbègbè tẹnikaku wà. Ní ọ̀dọ̀ wa ń bíbá gan ní Nàìjíríà, ẹ lè fi ọmọ obìnrin 10 years Yíbò kẹ́ fi wí ọmọ obìnrin 10 years àwa Yorùbá náà. Kò jọra even láàrin àwa Yorùbá yìí gan, láàrin àwa Yorùbá yìí tẹ́ bá rí ọmọ 10 years obìnrin míì àti ọmọ 10 years obìnrin míì, kódà èyí tó dàgbà yẹn yóò mọ̀ pé àbúrò ẹ̀ láǹtì, ó dẹ̀ dàgbà jùlọ kò lè mọ̀, torí pé yóò wù láàrin Yorùbá gan fúnra rẹ̀. Ẹ mú yẹn dání báyẹn. Ẹ ṣeun ẹ̀yin ènìyàn, òun náà ẹ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀, ṣe gbọ́n tá à fà ń sọ lẹ́nu. Àwọn kan fúnra ara wọn sì wọ́n ti confuse láàrin ara wọn. Èdì ti mú wọn, bẹ́ẹ̀ ni mo sọ, wọ́n ti ń takora wọn. Ẹ wo Adégúnwà, ṣe bẹ́ẹ̀ lẹ́sìn mùsùlùmí la Adégúnwà, òun náà jáde lẹ́yìn ìgbà tán ṣe dìbéètì tán pẹ̀lú àwọn MS Bàbá àti àwọn àfa àwọn ẹ̀tọ́ kóra wọn jọ, àwọn òsínwín. Nígbà tán ṣe dìbéètì tán, òun náà ó wọlé sórí prógámù MS Bàbá lọ́jọ́ yẹn, sórí prógámù kí ló ti ń pè Ọba Solomon. Òun náà wá fẹ́ gbìyànjú títí ẹ̀. Ó ní kì í ṣe at the age of 6 years, only at the age of 16 years to 19 years. Nǹkan tóun náà ti gbé wá nìyẹn. Ṣe rí pé ẹ̀yin gan fúnra ara yín gan ẹ̀ mọ̀kọ́ tẹ̀ ń ṣe, ẹ̀yin àfáwọn yìí. Ẹ ṣe lọ jòkó, ẹ ṣe fẹ̀sìn fáwọn tó lẹ̀sìn, ẹ fẹ̀sìn lẹ̀ fáwọn tó lẹ̀sìn. Ẹ̀sìn mùsùlùmí kì í ṣẹ̀sìn tiwa. Àyọjú ọ̀rọ̀ lẹ̀ ń ṣe, àyọjú ọ̀rọ̀ lẹ̀ ń ṣe ẹ̀yin pípù yìí náà. Ẹ ń yọjú ọ̀rọ̀ ní kí ló dé, ṣe bí dìse ń Kùránì kan náà lẹ́jọ́ ń kà. Kùránì tí ń tẹ̀tí yàtọ̀ sí Bible ń sì ló ní different version. Ẹ King James, NIV, different Bible, Jehovah Witness, different bẹ́ẹ̀ lórí Bible. Tó dẹ̀ yẹ pé the same thing náà ṣe kọ sínú ẹ̀ o. Ẹ̀yin ni mùsùlùmí the same Kùránì yìí náà làwọn aráàbí ń gbé síta tó wọ́n ń kà fún yín. Kùránì yìí ni wọ́n ń gbé síta tó ń kà fún yín o. Wọn ò fi sí o, wọn ò yọ kúrò ń bẹ̀ o. Nǹkan tó wà ń bẹ̀ wọ́n dẹ̀ mú proof wá fún yín. Ẹ̀yin lẹ́ẹ̀ wá ẹ máa dọ̀jì ẹ̀. Suratu UNICEF wọ́n fẹ́ lọ reserve wọn kúrò lórí Kùránì, wọ́n lọ sórí UNICEF. Kí ló kan UNICEF pẹ̀lú àlùkùránì? Even UNICEF tẹ́ ń sọ yìí ó takò nǹkan tẹ́ ẹ ti ń sọ. Kí ló dé tẹ́ ẹ jẹ́ kára ń sinmi? Ẹni ẹ bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀, ẹ ti fẹ́ máa threaten MS Bàbá, ibi tẹ́ fẹ́ gbé lọ nìyẹn. Ẹ ní dúró wò tán o. Wàláì àwọn èèyàn ti dìde lóríṣiríṣi, àtàwọn ọmọ kìrìsìtẹ́nì, àwa ọmọ lẹ́yìn kìrìsìtẹ́nì á ti dìde. Ojú gbogbo wa ti là. Ẹnìkan ò lè gbẹ́ ẹ̀sìn ilẹ̀ bàbá ẹ̀ wá máa fi dà wá láàmú nílẹ̀ wa. Nǹkan kan la ti ń ṣe káwọn tó dé. Ẹ lọ jòkó kẹ́ ronú sọ̀rọ̀ táwọn pípù yìí ń sọ dáadáa. Ilẹ̀ Yorùbá ò gbọdọ̀ parun sẹ́ẹ̀, aláànígbà. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Léè tó wà ńlẹ̀ yà ànígbà o. Any support a bá lè ní fún àwọn brọ́dà wọn, a máa fún wọn. Any support a bá ní, a máa fún wọn. Bẹ́ẹ̀ ni mo sọ.